ni wọ́n fi mí ṣe o nígbà tí ọmọ mi pàdánù ẹ̀mí rẹ̀ torí mo ṣe àtìlẹ́yìn fún Tinubu. Rẹ̀mí Sùrùtù ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Èyí tún ga o, àwọn afurasí agbébọn yin àdó olóró tí kò lóǹkà ṣekú pa ọ̀pọ̀ èèyàn, ba ọ̀pọ̀ dúkìá jẹ́ nígbà tí àwọn èèyàn bíi 108 sì farapa yánnayànna nípínlẹ̀ Borno. Obìnrin Èkó kan fẹjọ́ kan Pella ló bá tún béèrè fún 395 million naira lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ àti ìlòdì sí ìpamọ́ ẹni. A kò ní juwọ́ sílẹ̀ fún ìbẹ̀rù, ààrẹ Tinubu fọwọ́ sọ̀yà bẹ́ẹ̀. Kwankwaso koro ojú sí ìbúgbàmù àdó olóró tó wáyé ní Maiduguri. Ó pè fún ìgbésẹ̀ tako àwọn agbésùnmọ̀mí tí kì í bá ṣògùn wuyì tatúnlẹni náà tó lè gbé gẹ̀ẹ́sì tẹ̀síwájú ìṣèjọba omi tuntun tó ń tu àwọn èèyàn lára dọ́kàn nípínlẹ̀ Ọ̀yọ́. A ti ṣekú pa olórí àwọn òṣìṣẹ́ aláàbò ilẹ̀ Iran, Ali Larijani. Ilẹ̀ Israel ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Àwọn èèyàn tí yóò dìbò ló ń pàdánù ẹ̀mí wọ̀nyí. Ètò ààbò ló yẹ kó jẹ́ kókó ohun tí ìjọba àpapọ̀ yóò mú lọ́kùnkúndùn jùlọ, kì í ṣe ètò ìdìbò ọdún 2027. Ndume ló tabánà ọ̀rọ̀ náà sí gbòòrò ayé bẹ́ẹ̀. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ní oníròyìn yìí. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Yẹ̀yẹ́ ni wọ́n fi mí ṣe o nígbà tí ọmọ mi pàdánù ẹ̀mí rẹ̀ torí mo ṣe àtìlẹ́yìn fún Tinubu. Rẹ̀mí Sùrùtù ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Oríṣiríṣi ètò àti ìgbésẹ̀ ìpalẹ̀mọ́ ló ti ń lọ lábẹ́nu. Bẹ́ẹ̀ làwọn ìgbésẹ̀ àwọn kan ti ń fojú hàn dé síta látàrí ìdìbò gbogbogbò ọdún 2027 tó ń kan ilẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀pọ̀ òṣèré tíátà àti èèkàn ìlú ló ti ń kó ara wọn jọ láti kéde àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu pé kó lọ fún sáà kejì gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀pọ̀ àwọn òṣèré yìí wà níbi ìfilọ́lẹ̀ Èkó 57, ẹgbẹ́ kan tí wọ́n ṣẹ̀dá láti ṣe àtìlẹ́yìn sáà kejì ààrẹ Bọ́lá Tinubu. Nínú fídíò tó gba orí ayélujára kan, ọ̀pọ̀ àwọn òṣèré bíi Adams Kẹ́hìndé tí ọ̀pọ̀ mọ̀ sí Lẹ́gẹ́ Miami, Yomi Fash, Rẹ̀mí Sùrùtù, Àrẹ̀mú Afọláyan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló péjú sí ìfilọ́lẹ̀ náà tí wọ́n sì kéde àtìlẹ́yìn fún ààrẹ. Orin à ń bẹ lẹ́yìn rẹ̀ ní àwọn èèyàn yìí mú bọ ẹnu tí wọ́n sì na òṣùṣù ọwọ̀ tí í ṣe àmì ìdánimọ̀ ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ̀ APC sókè. Bákan náà ni àwọn òṣèré tíátà tó péjú síbi ìwọ́de ìta gbangba náà láti ṣe àtìlẹ́yìn fún sáà kejì Tinubu tún wọ aṣọ ẹgbẹ́jọdá tí wọ́n ya àmì ìfìlà Tinubu sí pẹ̀lú àwòrán ẹgbẹ́ òṣèlú APC. Gbajúgbajà òṣèré tíátà Rẹ̀mílẹ́kún Òṣòdì tí ọ̀pọ̀ mọ̀ sí Rẹ̀mí Sùrùtù ti sọ̀rọ̀ síta lórí ohun tó là kọjá lásìkò ètò ìdìbò ọdún 2023 nítorí ó ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu. Òṣòdì sọ èyí lásìkò ìfilọ́lẹ̀ Èkó 57, ẹgbẹ́ kan tó ń pè fún àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu fún sáà kejì gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Òṣòdì ní ọ̀pọ̀ àwọn èèyàn lórí ayélujára ló bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àbùkù sí òun lásìkò tí òun pàdánù ọmọbìnrin òun pé èyí wáyé nítorí pé ó ń ṣe òṣèlú. Àgbà òṣèrébìnrin náà ní ẹ̀rù kò bá òun ti ń ṣe ìpolongo ìbò fún ọ̀pọ̀ ọdún. Àwọn èèyàn ti bú òun lórí ayélujára, wọ́n sọ ọ̀pọ̀ nǹkan, kódà wọ́n ní aṣíwájú tí òun tẹ̀lé ló pa òun ní ọmọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ rádaràda ni. Ó ní nígbà tí òun pàdé bàbá Tinubu ó ń ṣe dáadáa. Ó ní ẹni tó bá rò pé Tinubu kò ṣe dáadáa kí ẹni náà fa èèyàn kalẹ̀ ní ìdílé rẹ̀, ẹ jẹ́ kí èèyàn náà wá tukọ̀ ìjọba fún ọjọ́ kan. Ọ̀rọ̀ yìí ló ti fa ọ̀pọ̀ àríyànjiyàn lórí ayélujára bí àwọn kan ṣe ń sọ pé àwọn òṣèré tíátà ní àǹfààní láti ṣe àtìlẹ́yìn fún ẹnikẹ́ni tó bá wù wọ́n, ní àwọn kan bu ẹnu àtẹ́ lù wọ́n pé kò yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀ pẹ̀lú bí aráàlú ṣe ń la ọ̀pọ̀ ìnira kọjá lásìkò yìí. A ó rántí pé ọ̀pọ̀ àwọn òṣèré ló jáde síta lẹ́yìn ètò ìdìbò ọdún 2023 tó gbé ààrẹ Tinubu wọlé pé wọ́n kábàámọ̀ pé wọ́n ṣe àtìlẹ́yìn fún ìjọba tó wà lóde lásìkò yìí. Lára wọn ni Rónkẹ́ Òṣòdì-Òkè, ẹni tó bú sẹ́kún tó sì ní òun kábàámọ̀ pé òun ṣiṣẹ́ fún àwọn tó ń ṣe ìjọba lásìkò ìdìbò yìí. Bákan náà ni àgbà òjò òṣèré Yorùbá Ganiyu Nafiu tí ọ̀pọ̀ mọ̀ sí Alápinni ti sọ pé òun kábàámọ̀ pé òun polongo ìbò fún ààrẹ Bọ́lá Tinubu lọ́dún 2023. Alápinni sọ̀rọ̀ yìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe lórí tẹlifíṣàn African A-List TV níbi tó ti sọ nípa
bó ti bẹ̀rẹ̀ iṣẹ́ eré orí ìtàgé àti àwọn ìpèníjà ìlera tó ti kojú. Ọ̀gbẹ́ni Nafiu sọ pé nǹkan tó burú jáì ni bí Tinubu àti ọmọkùnrin rẹ̀ Ṣèyí Tinubu kò ṣe rántí àwọn òṣèré tó lé ní 100 mọ́ láti ṣe nǹkan fún wọn torí àtìlẹ́yìn tí wọ́n ṣe fún un. Kò tán síbẹ̀, gbajúgbajà òṣèré tíátà míì Ẹ̀bùn Olóyèdé tí ọ̀pọ̀ mọ̀ sí Ọláìyá Igwe ti tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà fún bí ó ṣe lọ sí etí òkun láti lọ gbàdúrà fún àṣeyọrí ààrẹ Bọ́lá Tinubu nínú ètò ìdìbò ààrẹ ọdún 2023. Èyí tún ga o, àwọn afurasí agbébọn yin àdó olóró tí kò lóǹkà ṣekú pa ọ̀pọ̀ èèyàn, bà ọ̀pọ̀ dúkìá jẹ́ nígbà tí àwọn èèyàn bíi 108 sì farapa yánnayànna nípínlẹ̀ Borno. Àìmọye àdó ikú ló búgbàmù nílùú Maiduguri tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Borno tó sì gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn níbẹ̀. Ọjọ́ Ajé Monday ọjọ́ 16 oṣù kẹta yìí ní ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù náà wáyé níwájú ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn fásitì Maiduguri àti láwọn ọjà ńlá méjì tí wọ́n ń pè ní ọjà Post Office àti ọjà ọjọ́ Ajé Monday. Gẹ́gẹ́ bí olórí àjọ tó ń ṣètò ìdẹ̀rùn pàjáwìrì nílẹ̀ wa Nàìjíríà, ìyẹn àjọ NEMA, Siraju Abdullahi ṣe wí, ó ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló forí sọta ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn, àmọ́ ó ní òun kò lè sọ iye wọn ní pàtó. Àmọ́ títí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ, kò tí ì sí ẹgbẹ́ agbésùnmọ̀mí kankan tó tí ì kéde pé òun ló wà nídìí ìṣẹ̀lẹ̀ náà. Àkọ̀tun ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù àdó olóró yìí ló wáyé lásìkò tí ètò ààbò mẹ́hẹ yíká ilẹ̀ Nàìjíríà látàrí ìkọlù àwọn agbébọn tó ń ṣọṣẹ́ lápá àríwá ilẹ̀ Nàìjíríà. Gómìnà ìpínlẹ̀ Borno Babagana Zulum ti wá bu ẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù náà pẹ̀lú àfikún pé ọwọ́ àwọn ológun tó ń dun àwọn agbésùnmọ̀mí nínú igbó Sambisa tí wọ́n wà ló mú kí wọ́n máa jẹ àpòró tí àwọn náà fi bínú wá ṣe àwọn àkọlù ọ̀hún. Gómìnà ní àdúrà òun fún ìlera pípé yóò gbà lórí àwọn ènìyàn tó forí sọta ìṣẹ̀lẹ̀ ìkọlù náà. Gómìnà sọ pé ìṣẹ̀lẹ̀ ìkọlù ọ̀hún burú jáì tó sì jẹ́ ìwà ìkà pọ́nbélé láti ọwọ́ àwọn àṣeláàbí náà. Bákan náà, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Borno Nahum Daso Kenneth náà ní àwọn agbófinró àtàwọn adóòlẹ̀mí ti ṣiṣẹ́ ìdóòlà níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó ní àwọn wá ń rọ àwọn olùgbé ìpínlẹ̀ Borno láti lọ fọkàn balẹ̀ kí wọ́n má sì lọ ta fèlèfèlè láwọn agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Ìṣẹ̀lẹ̀ náà ló jẹ́ ìṣẹ̀lẹ̀ ìkọlù èyí tó burú jùlọ láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Ó sojú mi kòró Bagoni Alkali tí ìṣẹ̀lẹ̀ náà sojú rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù àdó olóró yìí ló ti burú jùlọ láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn tí àwọn agbébọn ti ń ṣọṣẹ́ láabi nípínlẹ̀ náà. Nígbà tó ń bá iléeṣẹ́ ìròyìn AP sọ̀rọ̀, Alkali ṣàlàyé pé òun wà lára àwọn èèyàn tó kó àwọn ènìyàn tó farapa nínú ìṣẹ̀lẹ̀ náà wá sí ilé ìwòsàn. Lọ́wọ́lọ́wọ́ báyìí, ó lé ní 200 èèyàn tó farapa nínú ìbúgbàmù náà tí wọ́n sì ń gba ìtọ́jú nílé ìwòsàn. Ó ní lóòótọ́ ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn pàdánù ẹ̀mí wọn ní kété táwọn àdó ikú náà bú, èyí tó bani lọ́kàn jẹ́ púpọ̀. Bákan náà, Mohammed Hassan tí í ṣe ọ̀kan lára ọmọ ẹgbẹ́ adóòlẹ̀mí tó máa ran àwọn agbófinró lọ́wọ́ sọ pé àwọn ti gbé òkú èèyàn 10 kúrò nínú ọjà náà. Ó ní ọ̀pọ̀ àwọn ènìyàn tó farapa làwọn kó ní pàjáwìrì lọ sílé ìwòsàn, àmọ́ àwọn èèyàn míì ti kú síbẹ̀ tí àwọn sì nílò ẹ̀jẹ̀ púpọ̀ fún ìtọ́jú àwọn èèyàn tó farapa náà. Ó sojú mi kúrò náà sí àtẹnumọ́ rẹ̀ pé ìkọlù ọ̀hún ló sì jẹ́ ọ̀kan gbòógì lára àwọn ìkọlù agbébọn tó ti burú jùlọ nílùú Maiduguri láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àlàáfíà ti ń padà sílùú Maiduguri lẹ́yìn ìbúgbàmù náà gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́. Àdúrà wa ni pé kọ́lọ́run ó wo ọgbẹ́ àwọn olùfarapa náà sàn kó sì ṣekú nísinmi fún àwọn ọkàn aláìṣẹ̀ tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Obìnrin Èkó kan fẹjọ́ kan Pella ló bá tún béèrè fún 395 million naira lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ àti ìlòdì sí ìpamẹ́ni. Obìnrin Èkó kan Osarobo Odigie ti gbé ìgbésẹ̀ òfin tako gbajúmọ̀ orí ayélujára TikTok ní Habib Hamzat tí ọ̀pọ̀ mọ̀ sí Pella lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́, fífi ìwọ̀sí kanni lórí ayélujára àti ìlòdì sí ìpamẹ́ni lẹ́yìn ìṣẹ̀lẹ̀ kan tó wáyé nílé oúnjẹ ìgbafẹ́ kan l'Ékòó. Nínú lẹ́tà ìkìlọ̀ kan tó ní déètì ọjọ́ 10 oṣù kẹta ọdún 2026, èyí tó jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ Bọ́lá Ọ̀sìnnẹ́yẹ ti iléeṣẹ́ FA Garrick & Co, àwọn agbẹjọ́rò olùfẹjọ́sùn ti dá Pella lẹ́bi lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tako oníbàárà wọn àti gbígbé fídíò rẹ̀ sórí ìtàkùn ayélujára láìsí ìmọ̀sí rẹ̀. Gẹ́gẹ́ bí lẹ́tà náà sì wí, ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní kùtùkùtù ọjọ́ 6 oṣù kìíní ọdún 2026 nílé oúnjẹ Folix lójú ọ̀nà márosẹ̀ Lẹ́kì Ẹ̀pẹ́
nípínlẹ̀ Èkó. Lẹ́tà náà sọ wípé oníbàárà wọn ló ya ilé oúnjẹ Folix Lounge lójúnà láti ra oúnjẹ lásìkò tó ń dúró níwájú káńtà tàbí agbègbè tí wọ́n ti ń sanwó oúnjẹ. Oníbàárà àwọn gbọ̀n rìrì lójijì látàrí ariwo pẹ́là lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Àwọn lọ́ọ̀yà náà fẹ̀sùn kàn pé lẹ́yìn tí òdìgẹ̀ kúrò lẹ́gbẹ̀ẹ́ pẹ́là látàrí ariwo rẹ̀ níṣe ni pẹ́là lọ kojú arábìnrin náà tó sì fẹ́ mọ ìdí abájọ tó fi yẹra fún ìdí tó fi kúrò ní sàkání rẹ̀. Lẹ́tà náà kà báyìí pé níṣe ni pẹ́là lọ bá arábìnrin náà pẹ̀lú ìbínú tó sì ní kó gbẹnu dákẹ́. Nígbà tí arábìnrin náà ní kó ṣe wí agbẹjẹmọwọ kó jẹ́ kí ara rẹ̀ balẹ̀ kó ṣe jẹ́jẹ́ níta gbangba lójú ẹsẹ̀ ní pẹ́là dà sí ìbínú tó sì bẹ̀rẹ̀ sí ní bu èébú àwọn ọ̀rọ̀ àlùfàǹsá. Iléeṣẹ́ òfin náà sọ wípé àwọn ọ̀rọ̀ tó tẹnu rẹ̀ jáde ọ̀hún ní kìí ṣe òtítọ́, ó jẹ́ fífojú tẹ́ńbẹ́lú èèyàn àti ìbanilórúkọ jẹ́. Wọ́n ní àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni pẹ́là sọ níta gbangba pẹ̀lú èròǹgbà gbígbójú àgàn sí oníbàárà wọn. Àwọn agbẹjọ́rò náà tún fẹ̀sùn kàn pé pẹ́là ka fídíò fàákájà náà sórí fóònù rẹ̀ láìsí ìmọ̀sí rẹ̀ tó sì pín fídíò náà jákèjádò òpó àwọn ayélujára. Àwọn agbẹjọ́rò náà sọ wípé fídíò náà yára tàn káàkiri látàrí èrò tí pẹ́là ní lórí àwọn ìtàkùn ayélujára náà, èyí tó yọrí sí ọ̀pọ̀ àríwísí, èébú bíbú, sísọ̀rọ̀ àlùfàǹsá sí oníbàárà wọn lórí ayélujára. Olùfẹjọ́sùn náà wá sọ wípé bí pẹ́là ṣe gbé fídíò náà sórí àgbàgbé ti bà orúkọ òun jẹ́, ó sì ti mú ìbànújẹ́ ọkàn bá òun. Bákan náà ló tún yọrí sí ìdúnkokò mọ́ ààbò rẹ̀. Láì dènà pẹnu, olùfẹjọ́sùn béèrè fún àpapọ̀ owó 395 million naira owó bíba orúkọ rẹ̀ jẹ́ àti fún sísọ òun sínú ìbànújẹ́ ọkàn. Ní àfikún sí owó gbàmábìínú náà, àwọn agbẹjọ́rò tún ní kí pẹ́là tètè yọ fídíò tó gbé sórí ìtàkùn ayélujára kúrò ní kànmọ́nkóbó lórí gbogbo ìtàkùn ayélujára rẹ̀ kó sì tọrọ àforíjì èyí tó máa kálé tó máa kákò ní àwọn iléeṣẹ́ ìwé ìròyìn méjì pé àwọn ọ̀rọ̀ tí òun sọ náà jẹ́ àìsòótọ́, búburú àti pé ó jẹ́ ìpalára fún orúkọ olùfẹjọ́sùn náà. Àwọn agbẹjọ́rò náà wá ṣèkìlọ̀ pé kíkùnà láti tẹ̀lé àwọn ìbéèrè náà láàrin gbèdéke ọjọ́ tí wọ́n fún pẹ́là yóò yọrí sí bíbẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ takò nílé ẹjọ́. Ìgbẹ́jọ́ náà ló wáyé lẹ́yìn ìfàkájà tó wáyé láàrin pẹ́là àti arábìnrin kan èyí tó ṣẹlẹ̀ nílé oúnjẹ kan lÉkòó lọ́jọ́ 6 oṣù kìíní January 6. Wáyé pẹ́là ló ti kọ́kọ́ rawọ́ ẹ̀bẹ̀ má bínú sí arábìnrin náà lọ́jọ́ 9 oṣù kìíní lẹ́yìn tí fídíò náà fa ọ̀pọ̀ àríwísí jákèjádò orí ayélujára. Nínú fídíò ẹ̀bẹ̀ rẹ̀ ọ̀hún ló ti gbà pé ìṣesí òun kò bá ìwà mu, ó kábàámọ̀ fún ìwà tó wù lásìkò èdè àìyedè gbọ́nmi sí omi òtò tó wáyé ọ̀hún. A kò ní juwọ́ sílẹ̀ fún ìbẹ̀rù, ààrẹ Tinubu fọwọ́ sọ̀yà bẹ́ẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kéde pé ìṣèjọba rẹ̀ ti pinnu láti ṣàwárí àwọn oníjàgídíjàgan, láti dojúkọ wọn àti láti ṣẹ́gun wọn pátápátá lẹ́yìn àwọn ìbúgbàmù tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ nílùú Maiduguri, Borno. Tinubu sọ̀rọ̀ ìdánilójú ní ọjọ́ Ìṣẹ́gun nígbà tó ń dáhùn sí àwọn ìbúgbàmù tí ikọ̀ Boko Haram ṣe ní àwọn apá ẹkùn kan nílùú Maiduguri ní ọjọ́ Ajé Monday. Àwọn ìbúgbàmù tó wáyé lẹ́nu àbáwọlé iléèwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn iléèwé gíga fásitì Maiduguri UMTH, ọjà Monday Market Roundabout àti Post Office. Nínú àtẹ̀jáde kan tí yóò fọwọ́ sí láti bá ìjọba ìpínlẹ̀ Borno àti àwọn tí yóò farapa kẹ́dùn, ààrẹ tẹnumọ́ pé Nàìjíríà kò ní juwọ́ sílẹ̀ fún ìbẹ̀rù. Ó sọ pé òun ti pàṣẹ fún àwọn olórí òṣìṣẹ́ ààbò láti kó lọ sí Maiduguri láti gba ìṣàkóso ipò náà lẹ́sẹ̀kẹsẹ̀. Tinubu kò ṣàìrántí àwọn ìgbésẹ̀ tí ìjọba rẹ̀ gbé láti gbógun ti ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí títí kan bíbuwọ́lù àfikún àwọn ohun èlò àti àtìlẹ́yìn iṣẹ́ láti ró iléeṣẹ́ ológun lágbára sí i. Ìròyìn tuntun tó jáde síta láti Maiduguri ìpínlẹ̀ Borno jẹ́ ohun ìbànújẹ́ gidigidi. Ààrẹ ṣọ̀fọ̀ àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn, ó bá àwọn tí wọ́n farapa kẹ́dùn, ó sì dúró ní ìṣọ̀kan pẹ̀lú àwọn èèyàn Borno lásìkò ìlàkọjá yìí. Ó ní àwọn máa tẹ̀síwájú láti mú kí ìgbésẹ̀ ìgbìyànjú àwọn fẹsẹ̀ múlẹ̀ sí i tako gbogbo àwọn ọ̀daràn níbikíbi tí wọ́n bá wà. Ààrẹ gbóṣùbà káre fún àwọn òṣìṣẹ́ ológun, àjọ elétò ààbò, ó sì sọ pé àwọn ọmọ ogun ti ṣe àṣeyọrí láti kojú àwọn ìkọlù tí wọ́n sì wá sí àwọn ibùba ológun ní ìpínlẹ̀ náà. Ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù, jíju àdó olóró, bọ́ǹbù náà gẹ́gẹ́ bí ìwà burúkú láti ọwọ́ àwọn ẹgbẹ́ àgbésùnmọ̀mí. Ó sì fi dá a lójú pé àwọn iléeṣẹ́ ológun àti àwọn òṣìṣẹ́ aláàbò ìlú yóò fojú àwọn àṣeláàbí náà
wìnà òfin. wàyó ààrẹ Tinubu ti kúrò ní Àbújá fún ìbẹ̀wò orílẹ̀-èdè sí ilẹ̀ ọba United Kingdom. àwọn òṣìṣẹ́ ìjọba àgbà títí kan olórí òṣìṣẹ́ rẹ̀ Fẹ́mi Gbàjàbíàmílà àti mínísítà fún olú ìlú ilẹ̀ wa l'Àbújá Nyesom Wike àti àwọn mìíràn pẹ̀lú ààrẹ ní pápákọ̀ òfurufú lásìkò tó fẹ́ gùn lé ìrìn àjò. Kwankwaso kọrọ ojú sí ìbúgbàmù àdó olóró tó wáyé ní Maiduguri. Ó pè fún ìgbésẹ̀ tako àwọn agbésùnmọ̀mí. Gómìnà ìpínlẹ̀ Kano tẹ́lẹ̀ rí Rabiu Kwankwaso ti fi àìdùnnú rẹ̀ hàn lórí ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀ ìbúgbàmù àdó olóró tó wáyé ní Maiduguri nípínlẹ̀ Borno, èyí tó gba ó lé ní ẹ̀mí èèyàn 23 tí ó lé ní 100 àwọn èèyàn sì farapa. Kwankwaso nínú àtẹ̀jáde lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ṣàpèjúwe àwọn ìkọlù náà gẹ́gẹ́ bí eléyìí tó burúkú gbà àti ìpadà sẹ́yìn sí ipò àkọsílẹ̀ àlàáfíà nípínlẹ̀ láwọn ọdún díẹ̀ sẹ́yìn. Ó sì kìlọ̀ pé ìkọlù àìpẹ́ yìí ṣàfihàn ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí tó ń peléke sí lágbègbè náà lápá ẹkùn gúúsù ìlà oòrùn. Àtẹ̀jáde Kwankwaso fi kún pé ìṣẹ̀lẹ̀ yìí kò jẹ́ ìtẹ́wọ́gbà rárá bó ti wù kó mọ̀. Gómìnà tẹ́lẹ̀ rí náà ké sí ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ láti gbé ìgbésẹ̀ kánmọ́nkóbó láti wá ojútùú ọ̀nà àbáyọ síṣòro ìpèníjà ètò ààbò àti láti ṣàtìlẹ́yìn fún àwọn àjọ elétò ààbò nípa gbígbógun ti àwọn ìdúnkòokò náà. Ó ní àsìkò yìí kò sí fún àròyé, àwọn ikọ̀ ológun gbọ́dọ̀ jẹ́ ríro lágbára lójúnà láti gbé ìgbésẹ̀ tó yẹ tako àwọn ọ̀tá orílẹ̀-èdè Nàìjíríà. Ó rọ àwọn aláṣẹ láti pèsè àwọn ohun èlò àti àtìlẹ́yìn tó yẹ fún àwọn àjọ elétò ààbò lójúnà láti kápá àwọn iṣẹ́ láabi àwọn àgbésùnmọ̀mí náà. Kwankwaso bá àwọn olùfarakásá, àwọn olùfarapa àti mọ̀lẹ́bí wọn kẹ́dùn àti àwọn aráàlú àti ìjọba ìpínlẹ̀ Borno. Ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù náà ló wáyé lálẹ́ ọjọ́ Ajé Monday ní déédéé aago 7:02 7:02 PM nígbà tí àwọn àdó olóró búgbàmù ní ọjà Monday Market tó gbajúmọ̀ àti ẹnu ọ̀nà àwọn ẹ̀ṣọ́ aláàbò lọ́gbà ilé ìwòsàn ìkọ́ṣẹ́ ìṣègùn iléèwé gíga fásitì Maiduguri. Ẹni tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, olórí àjọ òṣìṣẹ́ panápaná nípínlẹ̀ Borno Mohammed Kafaran sọ wípé lójú ẹsẹ̀ ni àwọn ikọ̀ pàjáwìrì gbéra lọ sí agbègbè náà. Àwọn oṣojú mi kòró sọ wípé ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù náà dá ìpayà ìbẹ̀rùbojo sílẹ̀ lágbègbè náà, èyí tó ṣokùnfà bí ọ̀pọ̀ ṣe farapa nígbà tí àwọn olùfarakásá tó farapa jẹ́ gbígbé dìgbàdìgbà lọ gba ilé ìwòsàn tó súnmọ́ ìtòsí tó fi mọ́ ilé ìwòsàn State Specialist Hospital ní Maiduguri fún ìtọ́jú. Tí kì í bá ṣògùn wì, tatúnlẹ́ni náà tó lè gbé gẹ̀ẹ́sì. Tẹ̀síwájú ìṣèjọba omi tuntun tó ń tu àwọn èèyàn lára dọ́kàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìbéèrè yìí ló ń jà rìnrìn tó ń di táwọn èèyàn ń sọ fún bí ìmúrasílẹ̀ ìpalẹ̀mọ́ ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọdún 2027 ti ń súnmọ́. Láìpẹ́ yìí lásìkò ìjókòó àpèjẹ ìsínú ààwẹ̀ tí gómìnà Mákindé ti gbàlejò àwọn èèkàn ìlú, àwọn olóṣèlú tó dipò kan tàbí òmíràn mú nínú ìṣèjọba rẹ̀ tó fi mọ́ àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ yíká ìpínlẹ̀ Ọ̀yọ́ nílé ìjọba tó wà lágòdì ni gómìnà Mákindé ti jẹ́ ó di mímọ̀ fún àwọn èèyàn rẹ̀, àwọn olóṣèlú lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP pé èyíkéyìí tó bá ń gbèrò tàbí nífẹ̀ẹ́ sí àti jáde dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kó bóde bẹ̀rẹ̀ sí fojú hàn kí wọ́n ó bẹ̀rẹ̀ sí ní fi èròǹgbà wọn láti díje dupò gómìnà hàn fún aráàlú. Bákan náà ló ní kí wọn ó má bẹ̀rù àti fi àmì ìdánimọ̀ ẹgbẹ́ òṣèlú PDP ìyún PDP logo sí àwọn bíbọ̀dì wọn. Ọ̀rọ̀ tí gómìnà Mákindé sọ yìí ló ti di tọrọ fọ́nkálẹ̀ tí àwọn èèyàn ìlú bẹ̀rẹ̀ sí pẹ̀kẹ́lù. Kódà fọ́nrán fídíò bí gómìnà ti sọ̀rọ̀ náà di táwọn èèyàn pín kiri lórí ìkànnì Facebook. Ọjọ́ kìíní sí ìkejì tí gómìnà Mákindé sọ̀rọ̀ yìí ní àwọn èèkàn olóṣèlú lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP náà bẹ̀rẹ̀ sí fi èròǹgbà wọn hàn. Àtẹ aláwòrán ńlá billboard Honorable Bímbọ́ Adékànbí, ẹni tí í ṣe kọmíṣánná nígbà kan tó tún jẹ́ igbákejì olórí òṣìṣẹ́ lọ́fíìsì olóògbé gómìnà Sẹ́nẹ́tọ̀ Abíọ́lá Ajímọ̀bí ló gba ìgboro Ìbàdàn àti ti alága Sùbẹ́ẹ̀bù ìgbìmọ̀ tó ń ṣàkóso ètò ẹ̀kọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nípìnlẹ̀ Ọ̀yọ́ ọ̀mọ̀wé Nure Adérẹ̀mí Adéníran pẹ̀lú àwọn olóṣèlú akẹgbẹ́ wọn lẹ́gbẹ́ òṣèlú PDP mìíràn ni wọ́n fi hàn pé àwọn náà fẹ́ jáde dupò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Bí ìmúrasílẹ̀ ìpalẹ̀mọ́ ètò ìdìbò gómìnà ọdún 2027 ọ̀hún wá ti ń súnmọ́ tí àwọn èèyàn ìkan olóṣèlú ń ṣàfihàn èròǹgbà wọn láti díje dupò gómìnà yìí ṣe yàgò lọ́nà kí wọ́n ó rí mi, Ọlọ́run ò tí ì ṣetán àti fònítọ̀ hàn ni. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde
tó ti ọ̀dọ̀ àwọn èèyàn. Bí àwọn èèyàn lẹ́gbẹ́ òṣèlú PDP wọ̀nyí tí ń jáde fèròǹgbà wọn hàn yìí ni àwọn èèyàn kan sọ pé ẹnìkan wà nínú ìṣèjọba gómìnà Mákindé tí ọ̀pọ̀ èèyàn ò kọbi ara sí, tó sì jẹ́ pé òun gan ló kájú ẹ̀ láti rọ́pò gómìnà Ṣèyí Mákindé nílé ìjọba Lágòdì. Ìrírí ẹni náà gẹ́gẹ́ bí olóṣèlú tó jẹ́ aṣojúṣòfin nílé ìgbìmọ̀ aṣòfin ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀yọ́ Assembly, bákan náà nílé ìgbìmọ̀ aṣòfin ìjọba àpapọ̀ House of Rep l'Àbújá. Ẹni yìí náà ló sì ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìṣèjọba gómìnà Mákindé láti orí omi tuntun 10 dórí omi tuntun 20 yìí. Ẹni náà tí wọ́n ń sọ ní Ọ̀túnba Ọ̀mọ̀wé Ṣẹ́gun Ògúnwùyí, ẹni tí í ṣe olórí òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà. Ọdún ni nínú olóṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́, bẹ́ẹ̀ sì ni Ògúnwùyí ò kéré nínú ìṣèjọba tó wà lóde lọ́wọ́ yìí látàrí ipò rẹ̀ gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ àti àwọn àṣeyọrí rẹ̀ lásìkò tó jẹ́ ọmọ ìgbìmọ̀ nílé ìgbìmọ̀ aṣòfin ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2011 sí ọdún 2015. Lẹ́yìn tí gómìnà onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé dìbò wọlé bẹ̀rẹ̀ ìṣèjọba omi tuntun 10 ni ó yan Ọ̀túnba Ọ̀mọ̀wé Ṣẹ́gun Ògúnwùyí gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀, olùrànlọ́wọ́ lórí ìdókòwò àti ìdásílẹ̀ iléeṣẹ́ nípìnlẹ̀ Ọ̀yọ́. Kíkojú òṣùwọ̀n àti ìṣeféfé rẹ̀ nípò náà mú kí ó gba ìgbéga sí ipò adarí àgbà DG lẹ́ka OYSIPPA, ìyẹn Ọ̀yọ́ State Investment and Public-Private Partnership Agency. Ògúnwùyí gẹ́gẹ́ bí adarí àgbà DG lẹ́ka OYSIPPA, ẹ̀ka tó ń rí sí ìdókòwò níléeṣẹ́ ìjọba àti taládàáni, ó lo ìrírí rẹ̀ nígbà náà gẹ́gẹ́ bí onímọ̀ nípa okòwò ṣe àgbéǹde àwọn dúkìá iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Lọ́dún 2027 ni gómìnà Mákindé yàn án gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀túnba Ọ̀mọ̀wé Ṣẹ́gun Ògúnwùyí sì ń ṣiṣẹ́ lọ gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà lọ́wọ́ báyìí. Òun sì ni olórí òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà tó pẹ́ jù. Ọgbọ́n inú rẹ̀ ò kéré nínú ìṣèjọba àti ìṣèlú ètò ìṣèjọba gómìnà Mákindé. Ọ̀túnba Ọ̀mọ̀wé Ṣẹ́gun Ògúnwùyí nínú ìgbìyànjú rẹ̀ gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà, àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń jẹ ìgbádùn ìjọba, bẹ́ẹ̀ ni àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì náà ń rọ́wọ́jà ìjọba. Ògúnwùyí gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ìgbìmọ̀ tó ṣe àwọn àkànṣe iṣẹ́ bíi pápá ìgbábọ́ọ̀lù Lékan Sàlámì Sports Complex Adámáṣingbà. Ó wà nínú ìgbìmọ̀ Ọ̀yọ́ State Road Safety Advisory Council, ìgbìmọ̀ SAVA, ìyẹn Sustainable Action for Economic Recovery Transition. Bẹ́ẹ̀ ni ọ̀kan ni nínú ìgbìmọ̀ tó ń dúnàdúrà fún ìjọba lórí àwọn àkànṣe iṣẹ́, aṣojú ìjọba lórí ọ̀nà àgbégbà, ìlọ́wọ́sí ìjọba fún àwọn oníṣòwò ilẹ̀ òkèrè ọdún 2023. Èèkàn olóṣèlú ọmọ bíbí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ náà kì í ṣe ẹni tó ń da lúrú pọ̀ mọ́ sápà, ó tolé ó tòlú, ètò ìṣèlú àti ìṣèjọba rẹ̀ ò sì yẹn jẹ. Ọ̀túnba Ọ̀mọ̀wé Ògúnwùyí Ṣẹ́gun Ebenezer, ẹni tí àdàpè rẹ̀ jẹ́ Òṣè, ló jẹ́ olùfọkànsìn tòótọ́ sí ìṣèjọba gómìnà Mákindé. Gómìnà Mákindé pẹ̀lú jẹ́rìí rẹ̀ lásìkò tó fi àmì ẹ̀yẹ olóṣèlú tó yanyọ tó dángájíá nípìnlẹ̀ Ọ̀yọ́ dá lọ́lá níbi àpérò ìjókòó àwọn ọ̀dọ́ lọ́dún 2025. Mákindé ní kó jọ òun lójú fún un láti gba irú àmì ẹ̀yẹ bẹ́ẹ̀. Ohun tí àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ wá ń béèrè ni pé lẹ́yìn Ọ̀túnba Ọ̀mọ̀wé Ṣẹ́gun Ògúnwùyí, tatúnlẹ̀ni náà tó lè gbégẹ̀sí láti tẹ̀síwájú pẹ̀lú ìṣèjọba aráàlú tí gómìnà Mákindé ń bá bọ̀ nínú ìran omi tuntun tó ń tu àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ lára àti lọ́kàn. A ti ṣekú pa olórí àwọn òṣìṣẹ́ aláàbò ilẹ̀ Iran, Ali Larijani. Ilẹ̀ Israel sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Akọ̀wé mínísítà fọ́rọ̀ ààbò ilẹ̀ Israel ti sọ lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday pé Ali Larijani, olórí ìgbìmọ̀ iṣẹ́ ààbò àpapọ̀ tó ga jùlọ nílẹ̀ Iran, ti jẹ́ ṣekú pa nínú ìkọlù òru tí wọ́n ṣe sí Tehran. Mínísítà náà ló sọ wípé ìgbésẹ̀ iṣẹ́ náà fojú sun àwọn awòrùsàsà nínú ìdarí ètò ààbò ilẹ̀ Iran gẹ́gẹ́ bí ìpayà láàrin orílẹ̀-èdè méjèèjì, èyí tó bẹ̀rẹ̀ sí ní búrẹ́kẹ́. Israel Katz sọ nínú àtẹ̀jáde kan pé Larijani àti apàṣẹ Wahab Basij ló ṣe bẹ́ẹ̀ jẹ́ ṣekú pa lóru, tí wọ́n sì ti darapọ̀ mọ́ Khamenei pẹ̀lú àwọn mìíràn tí wọ́n ṣe búburú. Ó ní òun àti olóòtú ìjọba ti pàṣẹ fún ikọ̀ IDF láti tẹ̀síwájú láti gbógun ti ìdarí burúkú àti ìnilára nílẹ̀ Iran. IDF ti tẹ̀síwájú láti máa ṣiṣẹ́ nílẹ̀ Iran pẹ̀lú agbára ìfúngunmọ́ ńlá nípa gbígbógun ti àwọn dúkìá ìjọba
tẹ̀rí agbára mísáìlì àfòdàgbòrú àti pípa àwọn ètò ìṣiṣẹ́ pàtàkì wọn run ní gbogbo agbègbè yìí tí ó mú kí ilẹ̀ Iran padà sẹ́yìn fún ọ̀pọ̀ ọdún. Èyí wáyé lẹ́yìn àwọn ọjọ́ díẹ̀ tí ilẹ̀ Amẹ́ríkà kéde pé àwọn ọmọ ilẹ̀ Iran lè gbà tó mílíọ̀nù $10 $10 million àti àǹfààní ìṣípòpadà lọ sílẹ̀ Amẹ́ríkà tó bá lè pèsè àwọn àlàyé ìròyìn nípa ibikíbi tí àwọn olùdarí ilẹ̀ Iran 10 bá gbé wà. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbé jáde síta lọ́jọ́ Ẹtì Friday, ẹ̀ka náà sọ wípé ẹnikẹ́ni tó bá lóye ibi tí àwọn aláṣẹ náà bá wà lè fi àwọn àlàyé náà ránṣẹ́ sí àwọn orí ìlà àgbàgbé. Àwọn ọkùnrin tí wọ́n wá ni wọ́n ṣàpèjúwe gẹ́gẹ́ bí àwọn olùdarí tó jẹ́ gbòógì ẹgbẹ́ Islamic Revolutionary Guard Corps IRGC, àwọn tí ìjọba Amẹ́ríkà kà sí ẹgbẹ́ àwọn agbésùnmọ̀mí. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, lára àwọn orúkọ tó jẹ́ gbajúmọ̀ nínú àwọn tí wọ́n ń fojúsùn náà ni adarí ilẹ̀ Iran tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn Mujtaba Khamenei àti olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò àpapọ̀ Ali Larijani. Àwọn èèyàn tó yẹ kó dìbò ló ń pàdánù ẹ̀mí wọn yìí. Ètò ààbò ló yẹ kó jẹ́ kókó ohun tí ìjọba àpapọ̀ yóò mú lọ́kùnkúndùn jùlọ, kì í ṣe ètò ìdìbò ọdún 2027. Ndume ló ta bánà ọ̀rọ̀ náà sí gbòòrò ayé bẹ́ẹ̀. Sẹ́nítọ̀ tó ń sojú agbègbè ẹkùn gúúsù Borno, Mohammed Ali Ndume, ti kọ ìhà sí ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù tó wáyé láwọn agbègbè kan nílùú Maiduguri, olúùlú ìpínlẹ̀ Borno. Ìbúgbàmù náà ni wọ́n gbàgbọ́ pé ó jẹ́ itú ọwọ́ àwọn ọmọ ẹgbẹ́ agbésùnmọ̀mí Boko Haram tó wáyé léraléra ní géètì ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn iléèwé gíga fásitì Maiduguri UMTH, oríta Monday Market àti agbègbè Post Office. Ẹgbẹ́ agbésùnmọ̀mí náà tún ṣe bẹ́ẹ̀ ṣèkọlù sí ibùba àwọn ológun ní Ajari, Baga àti Damboa. Ndume nínú àtẹ̀jáde tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday rọ ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti pa ọ̀rọ̀ òṣèlú ọdún 2027 tì náà báyìí, kó kọ́kọ́ kọjú mọ́ ìṣèjọba pàápàá jùlọ ààbò ẹ̀mí àti dúkìá àwọn èèyàn àti ìgbáyégbádùn àwọn aráàlú, èyí tí í ṣe ojúṣe ìjọba sí aráàlú. Ó fi àìdùnnú rẹ̀ hàn lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpa àwọn èèyàn apá ẹkùn àríwá ìlà oòrùn àti àwọn apá ẹkùn míì tí wọ́n kojú ìkọlù ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí àti àwọn agbébọn. Ó sọ wípé ó dàbí ẹni pé a ti pa àwọn èèyàn tì fún ọ̀rọ̀ òṣèlú. Ó sọ wípé ṣe bí àwọn èèyàn tí yóò dìbò náà ni wọ́n ṣekú pa yìí. Ó ní àwọn èèyàn tí yóò dìbò ló ń pàdánù ẹ̀mí wọn yìí. Kí ààrẹ Tinubu kọjú mọ́ ìṣèjọba. Ó ní kí ààrẹ kọ́kọ́ mójútó ààbò àwọn ọmọ Nàìjíríà àti ìgbáyégbádùn wọn náà. Ó ní tí kò bá sí ìyàtọ̀ nínú ètò ìgbáyégbádùn àti ààbò àwọn aráàlú, ìjọba yóò di ọ̀tá wọn. Ó ní kó gbé ìgbésẹ̀ tó yẹ lórí ọ̀rọ̀ ètò ààbò báyìí. Aṣòfin náà ké sí àwọn àjọ elétò ààbò láti fi kún iṣẹ́ takuntakun àti ìgbìyànjú wọn, pàápàá jùlọ nínú iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ àti iṣẹ́ ìtanilólobó lójú náà láti dènà ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn agbésùnmọ̀mí ṣáájú kó tó ṣẹlẹ̀. Ndume ní àwọn aṣeláàbí náà tó wà nídìí ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù náà gbọ́dọ̀ jẹ́ fífi gbòòrò òfin gbé. Adarí ilé ìgbìmọ̀ aṣòfin tẹ́lẹ̀ náà tún bá ìjọba ìpínlẹ̀ Borno, olùgbé ìlú apá ẹkùn àríwá ìlà oòrùn, mọ̀lẹ́bí àwọn olùfarakásá kẹ́dùn. Ó jẹ́ kó di mímọ̀ pé àkọsílẹ̀ ikú àti àwọn tó farakásá pè fún ìbánikẹ́dùn lórílẹ̀-èdè.